Good afternoon. Are you okay? Huh? Tolu and me, what do you say? Try once again. I can't hear you, sweetheart. Am I the one that lock it? Why are you fighting? Should I help you? Should I come and help you? Tolu and me. Ayomide. Sarah, should I help you? You will sleep as Bumbo. Oh God, don't let it she. What do I live life? Bele. Bele. Juliana, Auntie P, hope you and Sarah are enjoying your stay. Ah, maybe we are enjoying. I don't know. For now, I can't say. Ah, Ayomi today. Take your cocoa. At least, carving cocoa, you know. Actually, I'm not mommy. Long time no see. How are you? Put me glasses, give me so you. Pardon? All right. You see, I don't have time for this social media. More avoid the social media for now.
Jenna Jacob old school no dey die. Ṣé o lè tán tìrì yẹn bóyá ó lè kọrin fún wa? I'm shut up word. I don't know what to say now. Ọ̀rọ̀ pọ̀. No interest. I have a lot of things to say, but there's no interest right now. Can you time now? 6 o'clock, maybe 7 o'clock in Canada time. At 12 noon. This is almost so. Ibidu, ó ní Auto Dangote olólùfẹ́ bàbá náà. My beautiful auntie, good day ma. Good day to you all. Good day to you all. I greet all of you. I greet you and I salute you. Funny. I think today is 24, right? Today is 24. By tomorrow, I'll be a month in Nigeria. I will be I spend my time. Me, there's still cold echo. I've been in Lagos since I came. Did this step into any state? I've been in Ogun State. That's Ogijo where my mom lives. Once on Sunday last week or this week. Ẹnìkan ti bèrè lẹ́ẹ̀kan. Àjẹ́ ṣé ajé ni àbí àjẹ́? So ó ní àǹtí mi, hope you are enjoying your stay. We give thanks to God. In all situations, let's give thanks to God. À ń gbádùn. Àbí kí la fẹ́ ṣe? Bójú olówó bá tẹ̀ ń pọ́n, tálíkà máa jẹun náà. Nǹkan wà o. Oríṣiríṣi nǹkan ló wà. O mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa gbé sórí yẹn wá fún ẹni wọ̀ tí sì tó wá fojú ẹ̀ rí. Yóò máa gbọ́ pé olóyìnbó ṣe sin is believing. But nígbà mìíràn ìgbàgbọ́ wà lẹ́ni ìbùkún ni fún àwọn tí ò rí tó sì gbàgbọ́. A gbàgbọ́ ṣùgbọ́n a tún fojú wa rí. A lot of things ló ń ṣẹlẹ̀. Let's jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Let's pray. I can't do without prayer. Tolú ọlọ́wọ́ mi, ìjọ fún mi stop mi to be worrying me. Anyone? No, the color of it so that be several in through Rambin. You know I can't do without prayer. Yes, let's pray. Heavenly Father, eternal rock of ages, I worship you, Lord, because of God, nobody like you. It's the one not to sad that it is God that we glorify forever. Thank you for my life, and my wonderful daughter's life. Everybody on this platform, the friends and the enemy, thank you for their lives too. Thank you for what we have been through. Thank you, Father, because Lord, we plan and purpose of in our life. Thank you, Lord, because we started a good job, we shall perfectly. Thank you, Lord, because we hold everything. Hallelujah, once again into your key. Hallelujah, once again into your name. Have mercy, O Lord, upon us. Forgive us our sins in the mighty name of Jesus. Direct our spiritual and body, every plan of the enemy against our life. Father, destroy it, rubbish it in the mighty name of Jesus.
Put all our enemies to shame. Father, fight for me, my daughter, all my well wishers, those who are fighting for us, who love us. Father, support us and support them. Let your mercy be upon us. Whatever we lay on your promises, we shall prosper. Father, let us prosper. And you said, wherever we set the sole of our feet, the goodness of that place shall be our Lord. We are born and bred over in this country, in Nigeria. Right now, that's our source, our origin. We shall prosper in the mighty name of Jesus. Father, take total control. All lost in glory, Father, restore them back to us in the mighty name of Jesus. Those who are waging war against our lives, secretly, openly, raise your standard against all of them. Clear the wicked. Ọ̀tá tí òkè ń gbọ́ tí òkè ń gbà lórí ọ̀rọ̀ mi. Put all of them to shame. Father, please put smile on my face. Put smile on my daughter's face. Thank you, Father, because you answer prayer. Ta lẹni náà tó ń gbàgbọ́dẹ̀ sí ayé mi? Ta ló ń tọ́ ayé mi lẹ́yìn káàkiri fún ibi? Olúwa bu ìfọ́jú lù wọ́n o. Ẹni tó ń tẹ ayé ọmọ mi lẹ́yìn káàkiri fún ibi. Olúwa bu ìfọ́jú lù àwọn ẹ̀dá bẹ́ẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó ń tẹ̀lé mi kiri fún ibi, tó ń tẹ̀lé ọmọ mi kiri fún ibi, láti máa dí wa lọ́wọ́. Mo gbàdúrà fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀, Olúwa bá mi já wọn bọ́. Ẹ̀dá tí ò fẹ́ kí n ní ìfọ̀kànbalẹ̀, tí ò sì fẹ́ kí n ṣe àṣeyọrí láyé, àbí àwọn tó ń ṣe bí ọ̀rẹ́ tó sì jẹ́ ọ̀tá ni wọ́n. Mo gbàdúrà fún gbogbo yín po ẹlẹ́dàá aṣẹ̀dá kó bá mi nà yín ní pàṣán, kó bá mi nà yín lẹ́gba. Aṣẹ̀dá ayé àti ọ̀run kó kọjú sí èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi kó ṣe wá lóore. Bẹ́ẹ̀ ló máa rí, kò ní yí padà. Àmì kò ṣeé fìyà jẹ gbé, àmì kò ṣeé fi wọ́lẹ̀, Olúwa ṣà sí mi lára. Ẹnikẹ́ni irinṣẹ́ kí irinṣẹ́ ta bá lò, àbí ta tún fẹ́ gbé dìde láti fi na èmi àbí ọmọ mi, àbí àwọn olólùfẹ́ mi, mo gbàdúrà fún gbogbo ẹ̀yin irinṣẹ́ náà kẹ́ máa bàjẹ́ láti wákàtí yìí lọ. Èmi Bọ́lá Fọláṣadé mi ò ní kú lọ́mọdé o. Bẹ́ẹ̀ ni àtọmọ tí mo bí, bẹ́ẹ̀ ni mo ti mọjọ́ ìbí wọn, mi ò ní mọjọ́ ìkú wọn. Èèwọ̀ ni o. Ọlọ́run tó dá ayé àti ọ̀run dúró tì mí o, má padà. Ẹ̀yin wọn láṣẹ lóore rí o, tó sọ pé èmi lòun máa fi ń ṣoore, tó sì tún máa ń halẹ̀ bí ipò ló dá ayé àti ọ̀run. Ẹni ò dá mi tó sì halẹ̀ mọ́ mi. Ẹlẹ́dàá fìyà jẹ, Olúwa sórí ẹ̀ má pàtà. Lẹ́sẹ̀kẹsẹ̀ Olúwa yọ bàtà kó lẹ́sẹ̀ rẹ̀ kó fẹsẹ̀ kó jẹ́ kí ẹsẹ̀ rẹ̀ kó yọ̀. Ilẹ̀ yín ẹsẹ̀ yín ni, ilẹ̀ tó wà káàkiri àgbáyé yìí ẹsẹ̀ rẹ̀ ni Ọlọ́run ẹlẹ́dàá ayé àti ọ̀run. Ẹni tẹ ilẹ̀ rẹ̀ tó sì ń tẹ ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ tó sì ń ṣe bí níbi. Èmi tí mò ń pè ọlọ́sàn àti lọ tí mi ní nǹkan mìíràn tí mò ń pè mọ́ ọ. Bẹ́ẹ̀ ni tí bá ní yes mi yes náà ni, bẹ́ẹ̀ ni tí bá ní no no mi náà ni. Ṣùgbọ́n àwọn kan wà, àwọn kò dá mi, wọn ò sì dé ènìyàn, wọn máa tẹ̀lé ayé rẹ̀ kí wọ́n máa dà á láàbù. Tó o bá ní lẹ́tò wọn ní ó ti o, torí wọ́n ṣe bí alágbára. Ẹni ṣe bí alágbára lórí ọ̀rọ̀ mi tí ò sì ṣe bí alágbára láti ràn mí lọ́wọ́ àbí láti jẹ́ kí ọ̀nà mi là, tó jẹ́ láti fi mí gbolẹ̀ àbí láti fọmọ mi gbolẹ̀. Àwọn ẹ̀dá bẹ́ẹ̀ mo gbàdúrà fún gbogbo wọn po bí wọ́n ṣe ṣe fún mi láyé, bá mi ṣe bẹ́ẹ̀ fún wọn. Gbogbo ẹni tí a bẹ̀ sí mi láti máa jà mí lógun àbí láti jà mí lórí àbí ọmọ mi lógun, Ọlọ́run fúnra rẹ̀ bá mi jà wọ́n lógun. Àwọn tó nífẹ̀ẹ́ mi, Olúwa bá mi nífẹ̀ẹ́ wọn. Àwọn tó kórìíra mi, tó kórìíra ọmọ mi, Olúwa bá mi kórìíra wọn. Àwọn tó ń ṣe competition pẹ̀lú ayé wa tá àti ẹ̀rí tí wọ́n rò, Olúwa jẹ́ ń jábọ́ lójijì. Gbogbo ẹnikẹ́ni tó lè pò ní èrò tó lóun fẹ́ fi bá mi jà, bẹ́ẹ̀ ni àwa gbẹ́kẹ̀lé ayé àti Ọlọ́run tó dá ayé àti ọ̀run tó ní gbogbo èrò tí ò fi èrò jà, tí ò bàdá jà, tí ò fìbọn ṣe, tó máa ń wà nílé tá sì máa jáde lọ, tó wà ní ìgboro tó sì wà nínú ilé bákan náà. Ọba tó máa ń jáde lé tí ò kì í tán lé, ọba tó wà níbi gbogbo tó sì mọ gbogbo tó sì lè ṣe ohun gbogbo. Ẹlẹ́dàá tó mọnú gbogbo ènìyàn, mo fi gbogbo àwọn ènìyàn lé ọ lọ́wọ́ o. Olólùfẹ́ tèmi lẹ́ẹ̀kan sí àtèmi àti wọn, Olúwa dá wa láre, Olúwa gbèjà wa jà. Gbogbo ohun tó ń pàlọ́ lọ́wọ́ mi ohun tí bá ní kò wù mí jẹ nígbà tó bá fọ́ọ̀sì mi jẹ májèlé, Olúwa jẹ́ kíkú pa lójijì. Gbogbo ẹnikẹ́ni tó bá lò máa tẹrí mi bá sí tí Ọlọ́run ò fẹ́ fún mi, tó bá lò máa tẹrí ọmọ mi bá fún tí Ọlọ́run ò fẹ́ fún, àbí tó sọ pé màá jẹ tí mo ní mi bá fẹ́ jẹ by fire by force, Olúwa fi kú pa lójijì. Ọlọ́run o, ẹni bá lò máa tún gbomi lójú, Olúwa pálẹ̀kùn ayérayé. Gbogbo ẹnikẹ́ni tó bá lòun ò ní jẹ́ ń gbádùn láyé, Olúwa dálé rẹ̀ láàmú. Ní wákàtí yìí, gbogbo ẹni bá bá mi jà tí mi ò sì bá jà kan lójijì, ariwo pariwo nínú ní Sódómù ní Gòmórà. Bẹ́ẹ̀ ni iná bẹ̀rẹ̀ sí ní jó. Mo sọ́bì kọ̀ ìríjú Ẹlẹ́dùmarè. Bẹ́ẹ̀ ni tí mi ò gbẹ́kẹ̀lé ohunkóhun ju Ọlọ́run tó dá mi lọ, tí mi ò sì pé ẹnikẹ́ni
ju Ọlọ́run tó dá mi lọ. Bẹ́ẹ̀ ni tí mo sì ń wo olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ mi. Gbogbo ẹnikẹ́ni tó bá dáná ogun tì mí tí mi ò dáná ogun tì, àtàwọn tá a lò bí ogun àti pàṣọ fún mi ní wákàtí mo gbàdúrà ìgbé rárá nílé yín, ẹkún ló ń jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí, kò ní yí padà. Ẹni bá fẹ́ kí n máa sunkún, ó sunkún kú ni. Ẹni bá fẹ́ kọ́ ọmọ mi banújẹ́, ìbànújẹ́ yóò bá ọ lójijì. Ẹni bá bá mi jà, Ẹlẹ́dàá yóò bá ọ wí. Gbogbo ẹni bá tún di ogun mọ́ mi, Ọlọ́run yóò fi ogun ẹ̀yìn àtiwájú àtọ̀tún àtòsì jà ní. Bẹ́ẹ̀ ló máa rí o, kò sí ní padà. Gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé, Ọlọ́run súre fún gbogbo wa o. Múnú wa dùn, fọkàn wa balẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí, kò ní padà. Ìwọ olólùfẹ́ mi rẹ̀ tí a fi nǹkan kan bá ọ wí, tá a fi bá ọ jà, mo gbàdúrà fún ọ bóyá àìsàn ni, ipá àti ogun àìsàn kó fayé rẹ sílẹ̀. Àwọn ètùtù àti agbára ipá àti agbára òkùnkùn tá a pò papọ̀ láti fi ṣe lórí ògo mi àti ògo ọmọ mi, àbí láti fi bà ọ̀nà mi jẹ́, gbogbo ìwọ tó ń ṣaṣẹ́ burúkú náà, gbogbo ibi tó wà nílé ayé yọ òun kó dìlé ẹ lórí. Gbogbo ẹni bá tún porúkọ mi fún ibi, ẹni bẹ́ẹ̀ ká burú bá mi ní orílẹ̀-èdè tí mo wá yìí, ẹni bẹ́ẹ̀ kí n sunkún, ẹni bẹ́ẹ̀ kí n dààmú. Bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ fún mi, ó ní humble yourself and I humble myself to the lowest. Gbogbo ẹnikẹ́ni tó bá ní pé bí mo tún ṣe wà yìí kò tẹ́ òun lọ́rùn, òun tún fẹ́ fi fún mi jù báyìí lọ. Ó gbàdúrà fún ọ kí Ẹlẹ́dàá ṣẹ̀dá kó pa ọ́ lẹ́kún, kó di ẹrù tó ò ní lè sọ̀ láyé, kó dìlẹ̀ lórí. Kí Ẹlẹ́dàá ṣẹ̀dá kó dìde, kó jà fún èmi àtọmọ mi. Bẹ́ẹ̀ lórí, kò ní padà. Ìwọ ẹnu ẹ̀gàn tó ti sọ tèmi lọ́jọ́ tó pẹ́ ni, Ẹlẹ́dàá ju òkúta gbóná sí yín lẹ́nu. Gbogbo ẹnu rẹ tó sọ tèmi, Ọlọ́run yóò pa ọ́ lẹ́rìn. Ó ní ẹ̀rí rí, ó tún padà ní ẹ̀rí. Ṣadé o, mo sọ bí ikọ̀ àti ìrìnjú Elédùmarè, wàá ní ẹ̀rí. Bọ́lá, wàá ní ẹ̀rí. Olúwa ṣe fún mi, ayọ̀ mi ń dé Mọ́rọ́mọ́kẹ́, ó lẹ́rìí. Ó ṣẹ́gun ọ̀tá bí ọ̀tá ẹ̀ pé billions wọ́n yọ sọnù tán ni. Bẹ́ẹ̀ ló máa rí, kò ní yí padà. Ọlọ́run ẹ ṣe lẹ́ǹkan sí. Gbogbo ẹni fẹnu bà mí jẹ́ kiri, mo gbàdúrà kí Ẹlẹ́dàá ṣẹ̀dá kó fà ẹ́ lẹ́nu ya, kí Ẹlẹ́dàá kó pa ẹ́ lẹ́kùn, kí Ẹlẹ́dàá kó fi àmì ibi sí ọ lára, kí Ẹlẹ́dàá kó bà tiẹ̀ jẹ́, kí Ẹlẹ́dàá kó lé oore jìnnà sí ọ, kí Ẹlẹ́dàá kó da ilé rẹ wó, kí Ẹlẹ́dàá kó da iṣẹ́ rẹ rú, kí Ẹlẹ́dàá kó da nǹkan rẹ rú. Bẹ́ẹ̀ ló máa rí, kò yí padà. Ọlọ́run ṣàánú fún mi o. Lẹ́ẹ̀kan tí mo gbàdúrà, Olúwa ṣàánú fún mi, ṣàánú fún ọmọ mi, ṣàánú fún àwọn olólùfẹ́ mi, ṣàánú fún ọkọ mi. Bẹ́ẹ̀ lórí o, kò sí ní padà. Gbogbo àwọn olólùfẹ́ mi, àwọn tó ṣàánú fún mi ní kọ̀kọ̀ ní gbàgbà, Ọlọ́run ṣàánú fún wọn. Ṣùgbọ́n ẹni tí ọ̀bẹ kọ́kọ́ mi balẹ̀, ọkàn ò ní balẹ̀. No go, no peace. Your mind no go touch ground. Bí ó ṣe jẹ́ nìyẹn, kò yí padà. Jésù Olúwa wa, àmín. I want to decree, Father, whatever I decree, Lord, establish it. Gbogbo tí bá pàṣẹ lónìí nínú àdúrà mi, Ọlọ́run fìdí rẹ̀ múlẹ̀. Orílẹ̀-èdè mi ni mo wà yìí, àlàáfíà yóò jọba. Nílé gbogbo àwọn tó fẹ́ràn mi àti gbogbo àwọn olólùfẹ́ mi, àlàáfíà yóò jọba o. Orílẹ̀-èdè yìí á ní kẹ́ labẹ̀ kọjá, ẹ̀ ń labẹ̀ kọjá, máa ṣiṣẹ́ rẹ̀ lọ. Ṣẹ́jú tàtẹ̀yìn wá, bẹ́ẹ̀ lórí, kò yí padà. Àwọn tó ti ṣàánú fún wa, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìlú la ti gbé owó bẹ̀ lánà báyìí. Wà tí mo gbé ìlú South Africa, owó South Africa ni mo ná tí mo fi ṣe nǹkan sí Nàìjíríà. Àwọn Nàìjíríà wọ́n ṣèkà lóríṣiríṣi. Ìgbà tí mo wà ní Canada náà, bẹ́ẹ̀ ni owó Canada náà ni mo ṣe ná báyìí. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn tá a ṣe dáadáa fún pátá ló ṣe burúkú. Ní Yorùbá bí náà bí wá sí nìyẹn, ṣùgbọ́n Ọlọ́run ò ṣe mistake o. Mo súre fún gbogbo ìlú tó ti jẹ́ ìbùkún fún mi. Ẹ ò ní dààmú, ẹ ò ní di aṣálẹ̀. Ohun tó ń fẹ́ kó tán, ire yín tó ń fẹ́ kó tán kò ní tán. Ojú ò ní tì yín láwùjọ. Ẹ ò ní sáwọ́ná. Your economy will never be destroyed. Canada, you have been a blessing to me. Yes. Not me alone. You save many lives. The Lord will rescue you. I pray for Canada, my country. Second home. You will never lack good things. The Lord will fertilize your ground. The gift of God from heaven, the Lord will plant it into your source. From now on, you will develop things, unusual, common miracle that will boost the economy of that my country, Canada. Canada, you shall continue to be the end of the thing. I pray for you. I spend money of Canada. Yes. Second hope, my revival came from God and from Canada. I speak for you.
I don't want to know the people that devil have used against me in that land, because they are not the owner of the land. But I pray for the land. Canada, you will flourish for continuously. Forever, you will continue to flourish. Peace of God will reign in my land, Canada. Lord, you protect us, you guide us. All our leaders all over the world, you will fear the Lord. Either you like it or not, you shall fear the Lord. Bẹ́ẹ̀ ló máa rí kò yí padà. So shall it be. You will love your citizen. And you crazy citizen as well. The Lord will repair your brain. Those of you who are crazy, that love to do crazy things, that love to destroy the system, the Lord will repair your brain that is shattered. From now on, your brain will not be a shattered accountant. Your brain shall work for God. The Spirit of God will be in your brain. The Lord will create His fear into your heart, and so shall it be. I pray for, as I pray for Nigeria also, I pray for myself as well. Today will not be my last day on earth. The Lord will protect me continuously. Guide me. Ta ló ń halẹ̀ mọ́ mi yẹn? Ẹni tó ṣẹ̀ mí tí ò tọrọ dáríjì tó tún halẹ̀ mọ́ mi. Ọlọ́run tó bá mi bòbọ́ júlù ẹ̀. Orí kò fọ́ ẹ pa. Inú kò run ẹ pa. Ìwọ tó fẹ́ kí n kú. Ìwọ ni kú kàn. Ìwọ tó fẹ́ kí n máa jìyà lọ. Ìyà máa dé báyìí lójijì. Bẹ́ẹ̀ ló máa rí kò yí padà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Tẹ́ẹ̀ fẹ́ kí n jìyà. Ìyà ò ní jẹ yín o. Gbogbo ẹni jà mí lólè. Tí ò ṣe sọ́ọ̀rì. Tí mo ní mo fi wọ́n lẹ̀ tó tún ṣàkọsí mi. Tó tún fẹ́ kọ́ máa jà mí lólè tó bá kù lọ́wọ́ mi. Mo gbàdúrà fún ọ. Olè ara kó jà ọ́. Olè mi kó jà ọ́. Olè kó ja ilé rẹ̀. Gbogbo tó bá kójọ kó lè máa gbé e. Bẹ́ẹ̀ ló máa rí kò yí padà. Mi ò máa jà yan lólè o. Ọmọ mi ò sì jalè. Gbogbo olè. Ẹ̀yin olè ọkùnrin. Ẹ̀yin olè obìnrin. Ìránṣẹ́ olè. Gbogbo ipò tẹ́lẹ̀ ní olùkúwàdà. Olè ara kó jà ní. Olè mi kó jà. Bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí fún mi. Bẹ́ẹ̀ ló máa rí fún yín. Bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí fọ́mọ mi. Bẹ́ẹ̀ ló máa rí fún yín. Ìpinnu yín kò ní ṣe lórí ayé wa. Bẹ́ẹ̀ lórí kò yí padà. Ẹni ọ̀tá mi tẹ́ sí yọ̀ tẹ́lẹ̀. Ẹ ó sunkún. Ẹ ó bànújẹ́. Èmi Ṣadé, èmi Bọ́lá, màá yọ̀. Ọmọ mi yóò yọ̀. Ayọ̀ ní tèmi, àti ilé mi, àtúkọ̀ mi, àti gbogbo àwọn olólùfẹ́ mi. Ayọ̀ ní tiwa o. Bẹ́ẹ̀ sì lórí o kò ní padà. In Jesus' name we pray. Amen. Ìwọ tó ṣàmì yẹn, Juliana, kò ní bàjẹ́ fún ẹ. Ohun tó bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run yóò ṣe é. Ò ní dààmú. Àdúrà ò ní ṣe tiẹ̀ tì. Agua, omi ló ń jẹ́ bí agua. Àbí? Ṣé English ni àbò Ìgbò àbí French? Anyway, the Lord will answer you speedily. The Lord will touch you. He will heal your wound. Àpá ẹ máa dìràwọ̀. Ògbé ò ní wọ̀kù. Ayọ̀ máa bẹ ẹ gbé. Ẹni bá fẹnu bà mí jẹ́ tó bá wà lórí ètò yìí, mo gbàdúrà fún ìrònúkúwàdà fún ọ. Wọ́n tó bá lò ní ìrònúkúwàdà, kẹ́lẹ́dàá bá ọ jẹ́, kó bá ọ jẹ́ kanlẹ̀kanlẹ̀. Bẹ́ẹ̀ lórí o kò sí padà. Thank you, God, once again. You are welcome to this platform. Once again, my name is Bola Shade. So, I have a lot of stories I have a lot of experience for a while, but I'm losing interest on some things, because, life is give and take, all right? Life is give and take. When you give, it shall be given back unto you. Also, God is biblical. Ó wà nínú àlèkìránì nǹkan. Ó tún wà nínú ẹ tó bá ní ọgbọ́n náà á mọ̀ pé when you know your right, you know that when somebody give, you also give back. It's okay. If you don't have that a particular things to give back, you can give anything. It's not until maybe somebody giving you money. If you don't have money, you understand? You have another thing. You can give for whatever you sow, you should also reap. So whatever anybody is sowing, it should be reap. You should reap it. Okay. So actually, me, I don't expect much. Oh, NASA's feet. Oh, me, they do get me short. Thank you. Cut and joint. Cut on my own. Thank you. So
mo ń lose interest nínú ọ̀rọ̀ sísọ. You understand me? Because tó bá sọ̀rọ̀ tí ọ̀rọ̀ yẹn bá ní ìtumọ̀ táwọn èèyàn bá tó bá ní ìtumọ̀, you know, ẹni tó bá ti létí la máa ń bá sọ̀rọ̀. You see, if you want to talk, you want to talk to people, you talk to those people who have mind to receive you, who have ear, number one, who can communicate also, who understand what you are saying. But if you are not talking to people who understand what you are saying, it's just that you are wasting your time. So at times, silence is best answer for such people when you are not in the midst of people who really understand you. So I don't want to waste my saliva, but I want to tell you this today. Many things can kill people in Nigeria, apart from, we have many assassins in Nigeria. I am telling you today, please listen and listen carefully. Many assassins in Nigeria. I'm saying this not because pé mo wà too neat, but ẹni tó bá mọ̀ mí rí àtàwọn tó bá gbé pẹ̀lú mi wọ́n mọ̀ pé mo neat, mo like tó bá mọ̀ gan, mo like tó bá mọ̀. So but lára àwọn nǹkan tó lè pàrọ̀ lórí èdè Nàìjíríà, what can kill easily is dirtiness can kill, okay? Dirtiness can kill, and a lot of things killing people. Because mo rántí pé wọ́n sọ pé táwọn èèyàn bá wá sí Nàìjíríà, some people wọ́n ní poison wọ́n máa fún wọn, wọ́n inú wa bẹ̀rẹ̀ sí run wọn, wọ́n á kú. Ṣé ti yé bẹ́ẹ̀? So but my experience when I arrived in Nigeria, that 25th, the second day, third day, I started having some feelings about together with my daughter. So I was having cold, flu, and even òtútù ní Canada. Tẹ́tọ́rí mi kí tó máa sneeze, kí tó sọ pé I have cold. Go and check my platform. I don't so much have cold. I take care of myself. I make sure I boost my immune system. When during the cold, I will make sure I eat what is good for me. You understand me? So there's no cold. Mi ò kí ní ká máa sọ pé èèyàn sneeze nǹkan kan bẹ́ẹ̀ yẹn. But mo ní issue bóyá kí èèyàn nílò sugar level tí mi bá ti jẹun. If I don't eat, I don't like food though. People know me. I don't eat much, but if I don't eat, my sugar ó máa low. Á dẹ̀ máa rẹ̀ mí. Ṣé ti mẹ́? If I don't eat, and if I don't take my fruits, I'll be tired. That's the only thing tí mo ní tó máa ń ṣe mí. Àmọ́ òde mo yẹ gan tẹ́lẹ̀ ọ̀sìn tí mo dé US nígbà yẹn. So tí máa sọ pé wọ́n test gbogbo ara mi, there wasn't any sickness, but wọ́n test sugar mi, wọ́n wá ní sugar mi a little bit low. So not too low, but I have to eat and I have to take fruits every day. So if I don't have fruit now, I take little Coke. Like today now, kò yẹ kí n máa mú but mo ra Coke mo mú because of my sugar. Mo ṣe pé bí mo like láti máa jẹun àbí kankan, but kò dẹ̀ dá kí ọmọ máa jẹun náà. Food is good for body. When you eat good food, then ó tún máa help good health. So but let me tell you this. So ìgbà tí mo dé Nàìjíríà yẹn, mo ti sọ pé mo fẹ́ jẹ àwọn oúnjẹ tí mo ti miss. Àwọn oúnjẹ kan mo ní mo fẹ́ lọ oúnjẹ kan níbì kan, mo ní kó má mi oúnjẹ kan wá rice àríyálò ní àdúgbò wa kan, oúnjẹ tá a ti jẹ nígbà tó ti pẹ́ bíi 35 years ago. So I was trying to check those food. The only thing tí mi ò tí ì rí jẹ tí mi ti ń wá sí òun náà ni suya, that's akérèlé suya yẹn, torí pé mi ò fẹ́ rìn lálẹ́. Ṣé ti yé bẹ́ẹ̀? Mi ò dẹ̀ mọ̀ pé wọ́n máa ń ta suya yẹn lọ́sàn-án. I don't work, by 6, 7, highest 7 ó tẹ̀ ti pẹ́ jù. Mo gbọ́dọ̀ ti wà lé ní after 6, so I don't go out like that. Ṣé ti yé bẹ́ẹ̀? So àwọn oúnjẹ yẹn bá ṣe ń jẹ ó fẹ́ change the system wa, and míì nínú àwọn oúnjẹ yẹn kí n sọ tòótọ́ fún yín, to us is no longer hygienic to us. Those food not like before again, that pé you eat anything wọ́n máa ní ìjẹkújẹ ò kì í pa èṣù. This time around àwọn ò kì í ṣe èṣù. Tó bá jẹ ìjẹkújẹ ó lè pa ẹ́. Ṣó ti yé? So ìjẹkújẹ ni ò kì í pa èṣù. Èṣù ọ̀dàrà máa ń jẹun lójú títì, but àwa à kì í ṣèṣù. Anything that bá fẹ́ jẹ agbọ́dọ̀ wà very careful of it. So wọ́n bá mi ra rice. Mo kọ́kọ́ wá notice pé a jẹun ní ibì kan, ọmọ mi kọ́kọ́ notice pé oúnjẹ bàbá ti lọ jẹ báyìí. Á dàbí pé inú wa kún wá ní ẹjẹ́ kan bá yín fi ewédú sí ẹgbẹ̀gbẹ̀ sí àmàlà yẹn àti ewédú yẹn
àjẹ kò ṣe pé àjẹ tó pọ̀ jù mo lè gba àmàlà ẹyọ kan tí bá gba méjì mi lè jẹ tán so but tí bá jẹ màá rí pé inú mi á kún ọmọ mi náà complain the same thing but atúnlọlẹ̀ àwògbé òkè system ìgbà tó tún yá mo wá jẹ súyà níjọ́ kan súyà yẹn wá ń wù mí jẹ gan mo wá rẹ́nìkan ó kó sórí iná mọ́ mi wá ní ó dẹ̀ máa wà jẹ́ ni pé bó tẹ̀ jẹ́ kó dọ̀tí bọ̀ tí orí iná ló wà ń sísìn pé àwọn bacteria tó bá lè wà lára ẹ̀ pé iná yẹn á ti suppress ẹ̀ gbọ̀ngàn bẹ́ẹ̀ I try to obey my daughter and I tasted I got that suya and after eating immediately I was feeling itching in my throat even bí mo ṣe wà ní Canada yìí tí bá lọ sí restaurant kan tí oúnjẹ yẹn tó bá jẹ́ pé kò wà somehow my body will react to it immediately that's it I used to detect any food if that food is hygienic good I would detect it after few minutes tí bá ti jẹ oúnjẹ yẹn tán so I was seriously after few minutes I was seriously having itches in my throat I was feeling somehow in my throat and it tó bẹ̀rẹ̀ sí fẹ́ máa jáde lẹ́nu mi tó thick you understand me I was feeling somehow seriously but thank God when I was coming to Nigeria I came with a painkiller mo tẹ̀ ti gbàgbé mo ti fún mọ́mì mi ní ètí mo fún mọ́mì mi ní ìkàn bọ̀ tó ṣe pé mo ṣì ní kan so I came with that painkiller ṣòtìyẹ mo ra night mo ra day I gave my mommy that day so and cough syrup kan mo ti ní nílé nígbà tó mo mi sick nígbà but mo kò ara mo ṣáà mo cough syrup for first aid yẹn pé àwọn little things a lè ṣe ara no mosquito no matter how they are going to bite you ṣòtìyẹ you are going ó máa rìn sọ́wọ́ wọn ṣá ni wọ́n á jẹ́ níbì kan so to prevent myself maybe if I'm going to have pain to suppress it to help myself for medical first aid so mo wá pẹ̀lú yẹn so but inú yẹn ó wá pọ̀ gan ó wá pọ̀ and every day we are eating from one restaurant to the other eléyìí sọ pé oh this food is nice go to this one but this kò tí mo wá discover is this after eating that food and we are having stomach problem you understand even eating in the hotel we are having stomach problem you know I now discover that àwọn oúnjẹ yẹn nígbà tí mo wá dìde fúnra mi tí mi ní jẹ́ kán sàbò tí mo wá lọ bẹ̀ máa rí pé eṣinṣin mú àwọn ọbẹ̀ wọn yẹn wọ́n kó wọn sínú gíláàsì yẹn o but àwọn eṣinṣin ńláńlá wọ́n ń pàrẹ́dì bẹ̀ yẹn èdè pé táwọn eṣinṣin náà bá fọwọ́ kan nǹkan báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa ti release gbogbo àwọn eggs wọn àti gbogbo oríṣiríṣi wọn á ti release ẹ̀ sára bí yẹn àwọn Nigerians tó máa ń jẹ they won't feel it again and they will not feel that gbogbo ìdọ̀tí yẹn wọn ò ní feel it but jẹ́ kí ẹnìkan tó ti jẹ́ for long time tí gbogbo ìdọ̀tí yẹn ti kó lára ẹ jẹ́ kó jẹ́ ó máa ní reaction ọmọ mi wá jẹ oúnjẹ kan ilé oúnjẹ yìí wọ́n sọ pé ó nice gan àwa lọ bẹ̀ mo bèrè lọ́wọ́ ọmọ kejì yẹn tí ọmọ kan tó tẹ̀lé wa lọ mo ní ṣé oúnjẹ yẹn tó rùn ẹni lórí kò ṣe kankan fóun bí mo ṣe jẹ oúnjẹ yẹn ó rùn mí nínú bí ọmọ mi ṣe jẹ ó wá tí ọmọ mi yẹn wá worse àná mo fi tinú mi sílẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí rántí ọmọ mi ń lọ́nu mọ́lẹ̀ tó yẹ pé àyà mi ń já ni I'm seriously scared and I was praying and that's why they ṣe rí pé mi ò ṣe regularly mi ò wá sórí line láti àmà sọ because a lot of people will be happy bóyá ti lọ Nàìjíríà ọwọ́ ti tẹ̀ ẹ́ ìdí kan ti ṣe ẹ̀sán understand bẹ́yẹn mi ò wá láti àmà sọ tí ó bá ní kankan ṣe òun wọ́n ní don't worry everything will be alright ìtì bá lè ṣe àmà ṣe but inú yẹn ó lọ fáfáfá ó serious it's not a joke o inú yẹn ẹ̀kọ́ dẹ̀ la máa ń jẹ olójúmọ́ o we eat once in a day wọ́n bá gbóúnjẹ wá ní àárọ̀ gbàtọ́ wá yá mo wá rí pé tó bá gbé breakfast yẹn wá tọmọ bá lóun fẹ́ jẹ bread yẹn because èmi ò like bread for real tó bá lóun jẹ tó bá ti lè jẹ báyìí wọ́n máa lọ́nu mọ́lẹ̀ inú á máa rún ṣé wá rí gbà tó wá yá mo wá ní ó wá di lánàá tó ti yé mẹ́rin for days now àwa róúnjẹ jẹ dáadáa tí wọ́n bá ló jẹ kó wà níbi kan tó bá ló fresh tó yìí ń gbóná màá ní kó bá mi gé ẹ̀sẹ̀ tó ń jẹ bá ti pẹ́lẹ̀ ọ̀bá tẹ̀ nílé iṣẹ́ yẹn dà mí ní fẹ́ jẹ mo wá lọ sílé oúnjẹ ẹ̀kọ́ mi ní dárúkọ ẹ̀ wọ́n ti lọ róúnjẹ wá fún mi bẹ̀rẹ̀
mo dẹ̀ jẹ oúnjẹ náà ọmọ mi náà dẹ̀ jẹ ẹjọ́ yẹn but bọ́mọ mi ṣe jẹ́ inú run ọmọ mi náà níjọ́ náà gba tí mo wá dé ilé iṣẹ́ yẹn mo wá ní ká jókòó síbẹ̀ ká jẹun wọ́n ní kí n lọ sí iwájú bí kí n lọ choose àwọn nǹkan tí mo fẹ́ jẹ mo kò rí pé àwọn tọ́kì tán ti fry lẹ́yìn eṣinṣin ńlá wà lórí ẹ̀ mo rí pé àwọn rice gbogbo ọbẹ̀ tán ṣe mọ̀ nígbà wọ́n dẹ̀ máa sílẹ̀ láti display kó lè choose whatever you want and so flies wọ́n ní okay mo wá sọ fẹ́ nìyẹn the only thing tí wọ́n cover níbẹ̀ lánàá was mọ́mọ́ ìwọ̀n wà nínú plastic bag 1,000 wá ní kó fún mi mọ́mọ́ méjì lóò bí mo ṣe kọ́kọ́ rò yẹn mo ní I'm sorry I cannot eat this food bí mo ṣe sọ lánàá yẹn tí ẹni yẹn bá tí ò bá mọ̀ ó lè rò bóyá ṣe là ń ṣègbéraga. irú oúnjẹ wọ̀nyẹn tó ti lọ ń rà wá fún wa tá a jẹ yẹn àbí tó ti ń tíìchì fún wa tẹ́lẹ̀ tá a jẹ yẹn ẹ má jẹ́ ntọ̀ yóò máa jẹ́ kí inú run wa because eṣiṣi ti yàgbẹ́ sí eṣiṣi ti touch ẹ̀ àwọn ìdọ̀tí wà ń bẹ̀ in tó máa affect Nàìjíríà tí wọ́n bá dé lóyìnbó òun náà ni malaria tí wọ́n bá débẹ̀ torí gbogbo wọn tó wà lára wọn a máa jẹ jáde wọn lè máa sick kọ́ máa ní temperature frequently because wọ́n lọ sí another environment ṣùgbọ́n tí àwa bá wá síbí oúnjẹ tí Nàìjíríà máa jẹ tí ò ṣe wọ́n ní nǹkankan yẹn tí àwa bá jẹ ó possible kó gbòdì lára wa àjàjà tí ò bá lọ wà hygienic ṣó ti yẹ ilé yẹn tí ò lọ wà hygienic ó lè cause a lot of problem lára àwọn nǹkan tó lè mọ́dá èèyàn nìyẹn tó máa assassinate èèyàn tó máa rò pé ó jẹ poison. Are you with me? ó jẹ poison. I started thinking mo bèrè lọ́wọ́ ẹni yẹn ọjọ́ tó kọ́kọ́ gbóúnjẹ wá mo bèrè lọ́wọ́ ẹ̀ ọjọ́ tó kọ́kọ́ gbóúnjẹ wá fún mo ní please can you eat this food taste it o because nobody to be trusted nobody o okay so àwọn èèyàn èmi especially tí mo ní ọ̀tá mo mọ̀ pé mo lọ́tá púpọ̀ mo ọmọ ọlọ́run ni mí ọlọ́run lọ́tá tó déyàn tán ọlọ́run dá rẹ̀ tán ó dá ọ̀tá fún ara ẹ̀ you understand me àwọn eṣiṣi wà nínú oúnjẹ yẹn ṣáà to cut the story short eṣiṣi wọn yẹn ti bà ó ti lé sára àwọn oúnjẹ yẹn àwọn yẹn wá ní nǹkan tó máa ń ṣe náà ni pé ó yẹ kó lọ warm ẹ̀ mo ní in fact tó bá warm oúnjẹ yẹn àwọn bacteria tí eṣiṣi yẹn release do you understand ó lè suppress ẹ for that moment but tó bá padà dé body ẹ they will come back to life ó máa di another thing you understand me and that's why ẹ lè ṣe rí pé àwọn kìnìún yẹn gẹ̀dẹ̀rẹ̀ inú ló máa bá ṣiṣẹ́ inú your system ló máa bá ṣiṣẹ́ tó máa disturb ẹ gan and ìtí mo wá ń sọ yẹn èmi bí mo ṣe wà yìí ó wá di pé ọmọ mi bẹ̀rẹ̀ sí wá ń lọ ó bẹ̀rẹ̀ sí ní diarrhea ṣó ti eyín mẹ́rin ó bẹ̀rẹ̀ sí nígbà tó wá yọ wá bẹ̀rẹ̀ sí ní diarrhea kò lè sùn mọ́jú oúnjẹ yẹn ni ṣó ti eyín mẹ́rin kò ṣe pé wọ́n fi nǹkan kan sí number one tó bá change oúnjẹ tó change environment tó change omi all these things can happen to you ìyẹn one two tó oúnjẹ Yorùbá tó wá lọ mọ́ tí ò lọ clean is another dangerous weapon nìyẹn ṣó ti eyín mẹ́rin so be careful if you are coming to Nigeria or you are going to another system even for holiday lẹ́màlẹ́ nìkan ó lọ sí hajj nǹkan kan ṣe lọ́hùn ó ti yẹ yín mẹ́yẹn ó lè jẹ́ weather ó lè jẹ́ anything gbàtà kọ́kọ́ dé yẹn ooru mú bíi pé bóyá inú náà ni ọ̀tá wá wà ní ṣùgbọ́n nísìnyí ooru yẹn sì mú bọ̀ kó wá dàbí ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ dé yẹn mú tó ti yẹ yín mẹ́yẹn àwọn àgbà tá a ṣẹ̀ṣẹ̀ dé yẹn ooru máa mú o tí ẹ bá jáde báyìí gbogbo ara èèyàn máa tààyàn níbi pé wọ́n data síyàn lára ìgbà tó wá tóbi ijọ́ mélòó kan ó wá bẹ̀rẹ̀ sí í mọ́ wa lára díẹ̀ tó ti yẹ yín ìyẹn ni nígbà tí covid wà they have to inject covid into people so that your body will fight that system that will fight that sickness do you understand but the first time tó bá kọ́kọ́ fún yàn ní abẹ́rẹ́ yẹn ó máa knock it out ni a lot of people can generate another problem for you if the care is not taken but after tara ẹ bá ṣe ẹ máa rí pé kò ní jẹ́ kí gbogbo sickness kò ní jẹ́ kó strong mọ́ kò ní jẹ́ kó destroy èèyàn you understand me so mosquito tún wá jẹ wá ó ti yé yín I go through hell ẹ má jẹ ntàn yín from one hotel mélòó mo ti gbé báyìí látọjọ́ tí mo ti dé it's not been here hotel mo ti change hotel lẹ́ẹ̀kẹrin lélẹ̀ hotel ni mo ṣì wà ẹ ti understand àwọn kan máa sọ pé bóyá ọmọ kan tí èmi mo nílé bàbá mi mo nílé ìyá mi kò tí ẹni tí ò nílé ìyá mi tí ò ní mo àwọn ẹbí bàbá mi wọ́n mọ̀ mí ibi tí mo ti fẹ́ wọn gan tí mo ti bímọ sí wọ́n mọ̀ mí do you understand me but I choose to be ẹni tí mi ò tó bá ti rí tipẹ́tipẹ́ tó ti pẹ́ tó rí
tẹ mọ́ra yín rí tẹ́lẹ̀ tó dẹ̀ ti wá pẹ́ tó rí ó máa fúnra ẹ wá fi kó má bàa fi rẹ sí problem if you are not a criminal. So you got to be careful and study people also, and especially nílùú wa ní Nàìjíríà mi báyìí you got to be careful. Mo ní ọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ mídíà yẹn, ẹjọ́ tó ti ẹ̀wà níwájú Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí ó kọjá ẹjọ́ sìgá àti gbó. Many things tí mo observe, many things mo rí, but many things kọ́ ni mo fẹ́ sọ ṣó ti yé mẹ́yẹn, many things kọ́ ni mo fẹ́ sọ. And again bí èèyàn bá ṣe treat mi kọ́lọ́run ràn mí lọ́wọ́ láti lè treat wọn bẹ́ẹ̀ tí mi bá etí ò bá ti dá kọ́lọ́run jọ̀ọ́ má gbà mí láì láti ṣe burúkú kí n lè avoid wọn. But I don't want to give my time to things tí ò fún mi time ẹ̀ ṣó ti yé yín, and time is money. Do you understand me? Because lára àwọn nǹkan tí ọ̀tá ti máa ń lò fún yàn náà ni pé wọ́n máa take time yẹn, wọ́n máa waste gbogbo nǹkan tó bá ṣe, you understand, and time yẹn kẹ̀dẹ̀ yìí tó lọ lánàá àkókò tó lọ lánàá kò padà wá mọ́ ìyẹn ti lọ nìyẹn tó bá gbọ́ kó ti lọ ó ti lọ nìyẹn. So mo fẹ́ take time mi serious tí mi bá tiẹ̀ ní nǹkan tí mo ń ṣe àdámọ́ ẹ̀ kó dẹ̀ sí nǹkan tó ò ní ṣe nígbà kan, but o gbúdọ̀ fi certain things sílẹ̀ kó wá gbé uncertain thing. O gbúdọ̀ rí nǹkan tó bá certain kó wá lọ sọ pé mo fẹ́ lọ máa gbé nǹkan tí ò certain ṣó ti yé bẹ́ẹ̀ yẹn. So àwọn ọ̀rọ̀ tí mo sọ fún yín nísìn nípa oúnjẹ yẹn is very very important o. Lánàá bébí ṣe pa mí tó láti ìjẹta àjẹun like tí bá lè jẹun yes mi tí jẹun bí mo ṣe rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé mo fẹ́ ṣe Nàìjíríà kò ṣe bí mo ṣe bá ní mo ṣe bá ń sìn pé like tí bá dé Nàìjíríà o tí bá wà nílé o màá ṣe oúnjẹ o tí bá gba bread and breakfast o Airbnb o bá máa ṣe oúnjẹ ń bẹ̀ o màá lọ sí ibi báyìí tí bá ti lọ ra ìgbín màá lọ ra ẹja màá rí edé ńláńlá màá lọ sẹ́pẹ̀ màá lọ sí market màá lọ ra ilé màá lọ ra tọ̀hún kò rí bẹ́ẹ̀. So now tí bá ti wá rí ló wá dà pé mò ń jẹ, that's why we are paying big money for it, and owó yẹn náà kẹ̀dẹ̀ rí oúnjẹ yẹn náà kò tún wá bá system wa ṣiṣẹ́ ṣe ti yẹn torí pé tó yẹ pé mò ń ṣe oúnjẹ wọ̀nyẹn nínú ilé láti jọ yìí àwọn problem ta face à nílé face nípa oúnjẹ o à nílé face torí even nínú ilé I don't eat food that is cold. Tí bá ṣe ń ṣe oúnjẹ mi báyìí kò ní pẹ́ tí mi bá ti fẹ́ jẹun mi ní ṣe oúnjẹ yẹn tí bá dẹ̀ ti fẹ́ jẹ máa ṣe very very mo like hygienic mo like gbogbo nǹkan kó mọ́ yes mo like oúnjẹ tó mọ́ even environment tó mọ́. Hello, I'll see you later. Bye. Hello, good afternoon. Yeah.